السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وصلى الله على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. Aki Ọlọ́run bá sì fi fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá pẹ̀lú ìkẹ́ tí ó sọ̀kalẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn tí wọ́n lè bẹ̀bẹ̀ fún àwa tí Ọlọ́run náà sì ní kí a lè sọ níwọ̀n bá ta lè sọ aṣọwó tí ṣe ń ṣe wá. Ọlọ́run bá sì wo nínú àánú rẹ̀ ó sọ àwọn ìkẹ́ rẹ̀ kalẹ̀ fún wa. Ọlọ́run bá kò wá ní jẹ́ kí ìkẹ́ náà tí Ọlọ́run bá sọ kalẹ̀ fún wa nílùú Ògbómọ̀ṣọ́, Ọlọ́run bá kò ní jẹ́ kí ó di aburú fún wa. Ọlọ́run bá yóò jẹ́ kó tura. Òjò gẹ̀ k'Ọlọ́run bá kó wọn bá fi mú bá gbogbo àwọn tó ṣe dáadáa sílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti lọ. Wọ́n fi àsìkò yìí náà mo tún fi ń kí ọlọ́lá wa jùlọ, the first citizen of Ògbómọ̀ṣọ́ land, ọba wa Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Mo fi ń kí wọn wípé wọ́n kú àyájọ́ ọjọ́ ìbí èyí tí wọ́n ṣe ní àná. Ọlọ́run bá yóò bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn dáadáa sí ti dáadáa, yóò sì fún wọn ní iṣẹ́ ìlú ṣe. Gbogbo èròǹgbà wọn èyí tí wọ́n rí bá ọmọ aráyé kan sọ, èyí tí wọ́n rí ẹ̀dá kankan bá sọ fún ìlú Ògbómọ̀ṣọ́, Ọlọ́run bá kò ní fi dùn wọn. Ọlọ́run bá yóò jẹ́ kí wọ́n sọ ilẹ̀ pẹ́. Àwa tí wọ́n sì wọ́n fẹ́ pọ̀n sẹ́yìn náà ní gbogbo ìlú lógo Ọlọ́run bá kò ní já gbogbo wa náà ní níjà àti aburú lẹ́yìn wọn. A kí yín gidi gan, a sì fi igun mẹ́rẹ̀ẹ̀rin Ògbómọ̀ṣọ́ a fi bẹ Ọlọ́run bá fún yín pé ẹ̀mí gígùn àti àlàáfíà ara ni Ọlọ́run bá yóò jẹ́ kí ẹ máa fi lo orí àpèrè náà. Lópin ìgbà tí a bá wà nílùú Ògbómọ̀ṣọ́ tàbí tá a bá jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, a wà l'Ógbómọ̀ṣọ́ ni a ò sí l'Ógbómọ̀ṣọ́ ni, ó yẹ ká lọ mọ̀ wípé a fẹ́ akọ, a ní nǹkan kan tá a gbàgbé sílé. Bá a bá gbàgbé àwọn èèyàn, bá a bá gbàgbé àwọn dúkìá, a jẹ ìlú náà lógún, kódà kó ṣe pé ìlú Ìgbò náà ti bí wa àbí ilẹ̀ Lárúbáwá náà ti bí wa, a jẹ ìlú náà lógún wípé ó wu Ọlọ́run ọba ló ní kí pẹ̀lẹ́ wa kó jẹ́ pé láti ìlú Ògbómọ̀ṣọ́ ni. Àwa fẹ́ o, àwa kọ̀ o, bá ò tiẹ̀ láníyàn pé a fẹ́ padà wálé, ó yẹ ká mọ ní àníyàn dáadáa sí ìlú náà. Mo rí nǹkan ìyàlẹ́nu tó pọ̀ látara àwọn tá a mọ̀ wípé wọ́n ti lọ sí ìlú ibòmíì, tán ti sọ̀rọ̀ àwọn ọmọ ìlú ibòmíì láti pé torí pé wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù. Ṣùgbọ́n wọ́n jẹ́ nǹkan ìyàlẹ́nu fọ́pọ̀lọpọ̀ nínú wa wípé a rí ní ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nígbà tí wọ́n bá ti ní orúkọ tán là ń rí tí wọ́n padà lọ sílé tí wọ́n lọ fara nu gbogbo àwọn ará inú ilé wọn pé ibi tí wọ́n ti bí mi ni, ibi tí mo ti wá ní, ibi tí wọ́n ti bí mi ni, ibi tí mo ti wá ní.
èyí ni pé wọn ò gbàgbé ìpìlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́nà jíjìn, Ọlọ́run ọba kò ní jẹ́ kí ẹ gbàgbé ìpìlẹ̀ yín. Àníyàn yín tẹ́ sì ní lórí pé kí àlàáfíà kó máa wà nílùú Ògbómọ̀ṣọ́, gbogbo ohun tí ẹ̀yin náà bá dáwọ́ lé tẹ́ ń bá ń ṣe, àlàáfíà yóò mọ̀ bá yín. Ilé yìí ò ní gangan ṣe pẹ̀lú ó jẹ́ mùsùlùmí ni ó jẹ́ Christian ni ó jẹ́ oníṣẹ̀ṣe ni. Nígbà tí Ọlọ́run bá ṣe tán tí ń rọ òjò rẹ̀, àtàtà àtàgbàdo àtọ̀sàn ẹ̀ẹ̀kan náà lọ́lọ́run bá ń sọ kalẹ̀ lórí gbogbo wọn. Wọn ò sáyẹn rí kan sọ pé ata máa tani lójú máa tani lẹ́nu púpọ̀ jù, ìwọ̀nba ní kẹ́ jẹ́ kójò rẹ̀ kó sọ̀kalẹ̀ lé lórí. Wọn ò sì sọ pé ìrèké máa dùn lẹ́nu, ẹ jẹ́ kómi tiẹ̀ kó pọ̀ torí ká lè bá rí mu pẹ́pẹ́pẹ́pẹ́. A sì sọ pé tó àgbàdo ńlẹ̀ bá jẹ́ kó máa pọ̀ lára rẹ̀ torí pé tàbá mú lẹ́kọ̀ọ́ àtúnlérò ní òkèlè táwùjẹ. Ọlọ́run ò sí àdáyẹnrí ńlọ́wọ́n bó ṣe ń ṣètò ara rẹ̀. Kí la fẹ́ ṣe àdáyẹnrí l'Ógbómọ̀ṣọ́, lágbájá ni tàmọ̀dò kọ́. Ìyá wa kan wọ́n ṣe ìrántí ìyá àti bàbá tí ó bí wọn. Ọlọ́run ní kí n wà níbi àdúrà náà. Mo fi ààyè tí mo wà yìí mo fi búra fún yín wípé omi ń bọ́ lójú mi nígbà tí mo wà níbi àdúrà nílé náà. Kí ló fà tí omi fi ń bọ́ ní ojú mi ni wípé mo ronú kanlẹ̀ jìm lórí ọ̀rọ̀ ìdílé wọn ni. Àwọn tá a jókòó jọ ṣàdúrà kì í ṣe pé àwa tá a jára tá a pín ní ń já báyìí ni. Gbogbo àwọn tó wá jókòó níbi àdúrà yẹn, gbogbo wọn pátápátá àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì inú ìdílé ni. Kì í ṣe pé torí òde wọ́n ń fi ẹ̀rí ọ̀rọ̀ balẹ̀ tí ń fi hàn wá pé àwọn bàbá tó bí bàbá wọn wọn ò yára wọn, tó fi di pé àwọn gan fúnra ara wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn fẹ́ mọ́mọ́ ìyá tó bí wọn. Jẹ́ pé tí ìyàwó bá ti bímọ tí wọ́n ó gbé fún ìyáálé pé kó máa tọ́, ọ̀kan nínú àwọn ọmọ wọn wá fi owó àdúrà kalẹ̀ lórí ìyá tá ń ṣe àdúrà fún. Ó lóun ti dàgbà ohun tó mọ̀ pé àṣeyà nǹkan ló bí òun, àṣeyà ìyá òun ni wọ́n pé à ń gangan ló bí òun ni. Ìfẹ́ wa ń bẹ lára ìdílé yẹn gidi gan. Wàláhì mi ò ríru rẹ̀, mo rí ẹ̀kọ́ bẹ́ẹ̀ díẹ̀ lára mọ̀mọ́ tó bí mi torí pé ìyá tó bí mi pẹ̀lú àwọn tí ó jẹ́ bí ẹ̀gbọ́n wọn àtàwọn àbúrò wọn, a bá ìfẹ́ láàrin wọn débi pé lẹ́yìn ìgbà tí mọ̀mọ́ mi jáde láyé tí mo fẹ́ lọ rí kí àbúrò mọ̀mọ́ mi tá fẹ́ ṣe ziyara lọ rí bá wọn. Nígbà tá tán ti sọ fún wọn pá ń bọ̀, nígbà tá fi débẹ̀ ọ̀kan nínú aṣọ tí mọ̀mọ́ mi tán fún àbúrò wọn tán bí tẹ̀lé wọn ni mọ̀mọ́ yẹn wọ̀. Ìgbà tí mọ̀mọ́ yẹn wọ̀ nígbà tí wọ́n jókòó tán kí wa, wọ́n ní kí la rí lára wọn. Aláṣọ wọ́n yí wa sọ́tùn wọ́n yí wa lósì láti pé sáà mọ́ báṣọ yẹn ti ṣe jẹ́. Àní rárá, ìyá tó bí ọ tó bí ẹ̀yin tẹ́ jókòó ń ló fún mi láṣọ tó wà lọ́rùn mi. Ẹ̀yin lè mọ̀ wò bẹ́ẹ̀ ni kò ti kú, àǹtí mi ò kú o. Iṣẹ́ rẹ̀ sì tún wà wájú mi tí mo ń ṣe tí ọ̀gbọ́dọ̀ dàrú. Ìṣẹ̀ra yín lọ́kàn. Mo wá bárù rẹ̀ pàdé nínú ìdílé náà. Ọlọ́run bá kò ní bá ìdílé ẹnì kọ̀ọ̀kan wa jẹ́. Ìfẹ́ ló sọnù nílùú Ògbómọ̀ṣọ́ tó fi di wípé àwọn ọmọ inú ilé fi ń kó olè jalè. Ẹni ọ̀rẹ́ bá sì dà wọ́n bá ní kó ṣe bínú àwọn tọ́jọ́ bí ní pàápàá wọ́n ń dání lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà yìí. Ìrọ̀lẹ́ ayé la sì wà gẹ́gẹ́ bí Al-Qur'ani ti ṣe wí. Mi ò kéwú
torí ìwọ tó mọ̀ make analysis rẹ̀. Èébú lẹ́mọ̀ kìí ṣe pọ́rọ̀ lẹ́gbọ̀ọ́ láti lè yẹ̀wò pé sọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Inú ìrọ̀lẹ́ ayé tá a sì wà, àwọn àfáà fi yé wa wípé Ọlọ́run bá ó fi ìrọ̀lẹ́ ayé ó fi ṣẹ̀rí ọ̀rọ̀ rẹ̀, tàbí èyí tá a lè pè fúnra wa pé ó fi búra pé gbogbo àwọn ẹ̀dá tẹ́rí tóun dá yìí inú àánú pátápátá la wà o. Gbogbo nǹkan tẹ́lẹ̀ báyìí tá a máa ń ṣe inú àánú la wà, àtẹ́bá ipá bá ronú kanlẹ̀ gidi gan nínú gbogbo tá a máa ń ṣe. Ṣùgbọ́n àsìkò kan ń bọ̀ wá, ó dàbí ẹni pásìkò náà la wá wà yìí, tó jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ kó èròjà ayé ṣíṣe àti nǹkan tí wọ́n ń ṣe ìní àwọn tó wáyé pé wọ́n bá dúró sórí òdodo. Wọ́n bá wá dúró sórí òdodo yìí tán, kí ló lè mú kó òdodo yẹn kó fẹsẹ̀ múlẹ̀? Wọ́n wá fi sùúrù wọ́n fi gbà. Tó bá fi sùúrù gbà, àní wọ́n wá kó èrè oko tí wọ́n dá lórí sùúrù tí wọ́n ṣe. Mo kí gbogbo àwọn tọ́lọ̀ ní kí wọ́n dúró ti ìrìn àjò ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ imam àti ilé àtọ̀nà tí yín pátápátá. Ọlọ́run bá yọ̀ wọlá bí ó ṣe ń jẹ́ òun, kò ní ìbàjẹ́. Ìlọsíwájú ọmọ ọba ẹnì kọ̀ọ̀kan yín, àrọ́mọdọ́mọ yín, irú àjálù tó bá ilé ayé lára kò ní bá ẹnì kankan nínú yín, kò ní bá ìdílé ẹnì kọ̀ọ̀kan. Àwọn tọ́lọ̀ ń bá ní kírú rẹ̀ náà kó sì ti mọ orú lábẹ́nú. Ọlọ́run wọlá bí ó ṣe ń jẹ́ òun yóò pẹ̀tù sí wọn nínú, yóò yí wọn lọ́kàn padà, yóò sọ lódìdí. Nínú ìfẹ́ tó sọnù iná ló bí ti ń ṣẹlẹ̀ nínú ilé ayé lára. Kìí ṣe wípé bóyá mo ń ṣiṣẹ́ fún ilé ayé lára, wọn ò sì rẹ́ǹtì mi, ẹbí wọn látòkè délẹ̀. Ǹjọ́ sọ pé tó mo pé kalẹ̀ ni mo fún lówó pé kó mọ́ bá wa ṣiṣẹ́, kó mọ́ bá wa gbà, kó mọ́ bá wa sọ tí à ń bá lọ tá ń bá bọ̀. Gbogbo owó tó máa ń bú mi, máa bú mi nìṣó. Àwọn ọmọ mọ̀ pé níjọ́ ọjọ́ kan wàá fi ojú rẹ̀ yóò wá fi sun ẹkún, torí pé wàá máa kó àbámọ̀ wípé ó gba ẹ̀ṣẹ̀ mi lórí pé mi ò ṣẹ̀ mi òrò ẹ̀ tó ń bú mi. Mo wo ìbú, mo wo òró, mo wo òkè, mo wo ilẹ̀ àti iwájú àtẹ̀yìn ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá ni mo fi ń challenge gbogbo wa nílùú Ògbómọ̀ṣọ́ ẹnìkan oṣù tí ó jáde tó sọ pé tí èmi Zubairu Muhammed Taofeek tí mo ṣe fún òun nìyí, tí mo fi deserve kó ń fẹ́ bú mi. ṣùgbọ́n mo tẹnu mọ́ ọ̀rọ̀ Yunusa torí pé mo fojú rí aburú àti àwọn èròǹgbà àwọn kan lórí ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n fẹ́ sọ ìlú Ògbómọ̀ṣọ́ di testing ground láti pọ́n fẹ́ fi gbé àwọn èròǹgbà wọn ṣe lórí tán gbà láti ìlú òkèèrè láti fẹ́ fi dà lóru. Ògbómọ̀ṣọ́ lẹ́ ń wò ó ti kọjọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ o. Wọ́n ń lo Ògbómọ̀ṣọ́ yẹn láti pọ́n fẹ́ fi jókòó gbilẹ̀ kan fìdí múlẹ̀. Tán bá ti wá fìdí múlẹ̀ tán, wọ́n á mọ̀ sáré wọ̀ bí tán fẹ́ mọ̀ wọ̀ lọ. Àwọn gbalẹ̀gbalẹ̀ tí gbogbo wa sì mọ̀ sí Fúlàní. Bẹ́ẹ̀ ni kálukú ló láyé títí ẹ̀. Wọ́n gbalẹ̀gbalẹ̀ tá mọ̀ ní Fúlàní nínú ìtàn tá bá bá nínú ìtàn Fúlàní, èyí tó fi wọ́pọ̀ jù ní ilẹ̀ gbígbà. Àwọn tán bá ní wọ́n wà lórí ìjọba gan níbi tán bá gbé tí ń sọ̀bà ìjọba, wọ́n ń ṣe ọba lé wọn lórí ní ilẹ̀ Haúsá. Kìí ṣe pẹ́sìn nìkan ni wọ́n bá débẹ̀. Ìgbàlẹ̀ ni wọ́n fi máa dìde, tán fi máa yẹ̀yàn láti ibi ìlú Sókótó tó fi sọ pé máa lọ síbì kan nínú Bauchi lórí mọ́ sọ bá ń bẹ̀. Ọmọ mi yìí ìwọ náà mọ́ lọ bí báyìí kọ́ lọ sọ bá ń bẹ̀. Ọmọ mi lọ síbi ilẹ̀ báyìí lọ rí jókòó kọ́ lórí mọ́ sọ lá ń bẹ̀.
iná fẹ́ gbé wọ̀lú fún wa. Gbígbé wọ̀lú tán sì fẹ́ gbé wọ̀lú fún wa nínú ìtàn tọ́pọ̀lọpọ̀ wa tá ò mọ̀ ní Nàìjíríà tàbí tí a ò kọ bí ara sí, òun náà ni pé báwo la ṣe gba òmìnira ní Nàìjíríà. Òmìnira tá a wá gba ìyàwó ta ni wọ́n fi lé lọ́wọ́. Believe tiwa ní pé Haúsá náà gbé lé lọ́wọ́. No, àwọn tán gbé kalẹ̀ wọ́n mọ bí tán gbé kalẹ̀ sí, wọ́n sì mọ bí tán lè lò wọ́n sí, wọ́n sì rí wọn lò ní bá ń ṣe ń sọ̀rọ̀ yìí. Torí tí kìí bá ṣe bẹ́ẹ̀ èèyàn ṣe rí ọmọ 50 ọdún kò dá ilé iṣẹ́ lẹ̀, kìí ṣe pé ó ní ilé iṣẹ́ níbi kankan, dábàá epo ní ilé iṣẹ́ níbi kankan, tó wá lọ sí ilé kéwú tó lọ kéwú, tó wá lọ sí ilé ìwé tó ka ìwé mọ̀, tó fi wá wà 50 ọdún kò dá ilé iṣẹ́ lẹ̀, kò sí kátàkárà nínú ọ̀rọ̀ rẹ̀ o, tó wá ti ní ilé káàkiri tó wọ́ ti millions of naira, tó yẹ pé mọ́tò tóun náà gbé sídìí tí ń gbé kálẹ̀ káàkiri millions of naira ni. Ọmọ yẹn ò gbàgbà fọ̀ ń kaṣọ wọlé, ẹrújú olè, ẹ ò mú. Àwọn fídíò tí màá tún play lẹ́yìn ọ̀rọ̀ mi yìí kìí ṣe pé ọkùnrin tán nílé ayé lára tó fi jẹ́ pé ó fi dípá àwọn obìnrin ni wọ́n jáde tí wọ́n ń sọ ọ̀rọ̀. Wọ́n ti kó ilé yìí ní àyàjẹ, wọ́n sì ti kó ìlú ní àyàjẹ. Tí tó bá ṣọ́ra ó kú, tó bá ṣọ́ra a ó lé ọlẹ́dẹ̀ ọkọ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti sọ fọ́kọ rẹ̀ wípé tá ọba ilé gbọ́tọ̀ tíyàwó rẹ̀ bá tó sọ nǹkan kan, ní tá ń ṣe fún àwọn oníṣe fún ọmọ àfikẹ́ pínyà. Omi gan wọn máa ń fi tírẹ́tì mọ̀kọ wọn pé mo sì torí pé ìyàwó rẹ̀ sùn jáde nílé rẹ̀ láàárọ̀ yìí sípẹ̀ tí kọ̀ra yín, ìwọ wà pẹ̀lú wa, ìyàwó rẹ̀ sì lè wà pẹ̀lú àwọn ọ̀tọ̀ wọn, wá sọ di ọ̀rọ̀ ẹ̀sìn, wọn wá sọ di political party. Even ní political party ní Yorùbá ń ṣe bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni nílùú Ògbómọ̀ṣọ́ ní Yorùbá ń ṣe bẹ́ẹ̀ pé ká máa sọ pé ìwọ ló belong sí, ìwọ ló belong sí, torí náà ẹ jáde kúrò nínú ilé. Àwa fi ọ̀rọ̀ ẹ̀sìn, àwa fi di tàǹfì lé ara wa kalẹ̀ káàkiri. Kí ló mú mi fẹ́ fi àwọn fọ́nrán méjèèjì yẹn attach mi lé, kí ló mú mi fẹ́ fi hàn ní pé ó dùn mọ́ mi nínú pé àwọn táwọn wí yìí tí wọ́n sọ ọ̀rọ̀ yìí, àwọn tán kún Yúnúsà lọ́wọ́ ni, tí wọ́n gbà sọ tọwọ́ tẹsẹ̀ ọmọ bàbá wọn ni, wọ́n náwó wọn nára gidi nígbà tó fi mú wa gẹ́gẹ́ bí imam. Gbogbo wọn yìí náà sì ti ní àṣírí lọ́wọ́ wípé kì í sọmọ inú ilé wọn ti pẹ́, ṣùgbọ́n ká dẹ́rù bẹ́ẹ̀ ni wípé tó bá ṣe báyìí á ṣe báyìí, tó bá ṣe báyìí á ṣe báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi ní ìsìn, sọ tán lójú yín nísìn, làákà yín nísìn, Ọlọ́run ọ̀dà pẹ̀lú gbogbo tẹ́ sọ nípa mi pé mo ń dàlú yín. Ọlọ́run ò dà o, wàláhì Ọlọ́run ò dà. Kí ni dàrú ń bẹ? Ẹbẹ́ ìlọ́wọ́ àwọn ayélára. Unfortunately, gbogbo tí ń ṣe recording mo bá wí kí gbéwé kan jáde, bá gbéwé jáde fún yín kẹ́ owó yẹn. Mo ń ṣe ìwé yẹn lọ́wọ́ nísìn. Màá pín fún gbogbo ayé ni. Mo fẹ́ ṣe ìwé yẹn, màá pín fún gbogbo. Ọwọ́ mo sì sọ yẹn náà, wọ́n ti sọ pé wọ́n ti lè sọ pé kán tó lọ gbé mi o. Nítorí pé wọ́n ti ní nínú kan wípé orúkọ àwọn jáde ń bẹ. Màá pín fún ayé ni. Mò ń wá gbogbo ọ̀nà tí màá fi ṣe, tí màá fi pín fáyé tí ìwé yẹn bá parí. Díẹ̀ ni mo fẹ́ ṣe nínú ìwé yẹn nígbà tí ọba tó àárín ìsìn yìí sí ọjọ́ Monday síjọ́ Tuesday, pẹ̀lú ògo Ọlọ́run máa pín fáyé kí gbogbo ayé kí wọ́n rí. Àwọn tí Ọlọ́run bá nìkan ti wà pẹ̀lú mi tí mo ti ní nọ́mbà wọn, ní respectful of wípé ẹ wà pẹ̀lú Yúnúsà, ẹ sì pẹ̀lú Yúnúsà, ẹ wà pẹ̀lú ìlú, ẹ sì pẹ̀lú ìlú, gbogbo ẹni máa pín fún tẹ́rì torí a fẹ́ kọ́ hàn sáyé náà ni. Lẹ́ẹ̀kan sí nọ́mbà mi 080
37606064. bó o bá jálábùsí náà pè mí, tó o bá jónírọ́ náà ni pè mí, màá fún ọ. ó lè ṣeéṣe k'Ọlọ́run Ọba kó lò mí, ó lè ṣeéṣe k'Ọlọ́run Ọba kó lò mí torí màá gba commission lórí ẹ̀. ó lè ṣe k'Ọlọ́run kó lò mí kó fi ṣiṣẹ́ rí padà. ó sì lè ṣeéṣe kó torí tèmi kó fi sórí burúkú. bẹ́tà kó o mọ́ gbà á. tó o bá gbà á, tó bá jẹ́ pé n tó o lè lò ní lò, tó o bá lè lò kó fi sẹ́gbẹ̀ẹ́ kan. àmọ́ tó bá jẹ́ pé tó fẹ́ fi dìtẹ̀ mí ní, ibẹ̀ ló ti sórí burúkú. èpè kọ́ wàláhì bí ó ti ṣe rí nìyẹn. torí àníyàn mi pure, ó clear lórí nǹkan tó wà lẹ́yìn. ibi tí mo ń lọ ni, ẹ̀yin tí ẹ mọ kọ́ọ̀tì fídíò, mo fẹ́ kẹ́ kọ́ọ̀tì eléyìí náà. ẹ bá béèrè lọ́wọ́ gbogbo àwọn táwọn ń ṣe ìbéèrè lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, ṣé wọn ò tí ì parí ìwádìí wọn ni? nígbà tí wọ́n lọ rí ṣe àwọn ìwádìí wọn, níbo ni ìwádìí wọn lọ rí já sí? ẹ jẹ́ ká tó wá béèrè lórí ìbò lọ́wọ́ gbogbo àwọn táwọn ń ṣe gbogbo tán ṣe kálẹ̀ káàkiri, àṣewádìí ni àṣewádìí ni, tó fi wá di wípé a fi wá gbé ìwádìí wa wá kúrò ní Ọ̀yọ́ state, ìwádìí wa kúrò nínú Ògbómọ̀ṣọ́. a ní mufti fún gbogbo Ọ̀yọ́ state, a ní mukaddamu warisin fún gbogbo Ọ̀yọ́ state, a ní faru ulama fún gbogbo Ọ̀yọ́ state. gíwá àdínì Ọ̀yọ́ state pátápátá ọmọ Ògbómọ̀ṣọ́ ni. a ò tún ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn jàǹkànjàǹkàn nínú àwọn èèyàn wa tán wà nínú nàkọ́míọ̀n. a ò tún lè sọ àwọn ẹlòmíì nínú wọn tán wà nínú OMC, tó yẹ pé àwọn jàǹkànjàǹkàn ní nílùú Ògbómọ̀ṣọ́. a ní àwọn ọ̀mọ̀wé nílùú Ògbómọ̀ṣọ́, a ní àwọn ọ̀mọ̀kéwú l'Ógbómọ̀ṣọ́, aláwọn profs l'Ógbómọ̀ṣọ́. àwa dákẹ́ lọ, ó wá dàbí nípa àgọ́. àwọn kan látọ̀nà jíjìn náà wọ́n ń jáde tán wọ́n ń bá wa sọ ìwọ̀n bọ̀rọ̀ tán bá sọ, ẹ̀yin yìí náà lẹ́ẹ̀mọ́ gbékiri tẹ́ẹ̀mọ́ ṣe rẹ̀ fún ẹgbọ́n tó ọmọkùnrin yìí wí, bẹ́ẹ̀ ni bọ́ wà pẹ̀lú wa, ẹgbọ́n kò tì wá lójú ni, ojú ò tì wá ní ká fọwọ́ bójú. kírú ìmọ̀ wo ni a tó fẹ́ sọ fún afẹ́ wá lọ sí ibì kan lórí ìdájọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́? tírú ìdájọ́ yìí ò lè wáyé nígboro Ògbómọ̀ṣọ́. àwọn profs ta ní tájọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tó wọ́n wà ní LAUTECH lórí ọ̀rọ̀ títẹ̀sìn, tí ọba tí ẹ yé wọn sí wọn ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ pọ̀ wọn onímọ̀ lágbájá wà tàmùdó wa, ẹ jẹ́ kájọ jókòó, ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run wá dé ẹ wá sá. kí lẹ̀ ń kọ́ àwọn ọmọ wa nílé ìwé náà? ẹ̀ ń kọ́ wọn lójú, ẹ̀ ń kọ́ wọn nírọ́. ẹ̀yin àfáà kí lẹ̀ ń ṣe ń wá àzíkálẹ̀ káàkiri? ẹ̀ ń sáré àpò yín, yóò padà kún tẹ́ bá jókòó tọ́lọ́run. ṣùgbọ́n tẹ́ bá parọ́ báyìí kò ṣe pọ̀ tó, yóò padà gbẹ, ẹ̀tẹ́lẹ̀ sì bá padà bọ̀ wá. kí la sọ lọ títí tí lórí ọ̀rọ̀ Yunusa tá a fi ń dìwò yìí? tí a bá fi lè pẹ́ lórí ìsìn tó lórí mí, ìsìnkísìn ní ọmọ bá ní ilé nǹkan tẹ́rẹ tí ń ṣẹlẹ̀ yìí. ṣé ojú ọgbà wá tí pé àwọn ọkùnrin tẹ̀ wá sáré, àwa forí pamọ́ ní ìsìn, ó tó wá di ìjà àwọn obìnrin nígboro. àwọn náà ti rí pé ẹ̀tẹ́ ti bá wọn nínú àwọn tán rẹ́ǹtì káàkiri lóbìnrin, àwọn lókù tí wọ́n ń lò pé káwọn máa bá wọn sọ̀rọ̀ ìpè ọmọ ilé ni ọmọ ẹbí àwọn obìnrin náà wípé nílé ọkọ ibi tí wọ́n wà, ṣé wọ́n bẹ lọ́n pé gbogbo àwọn kan táwọn bí sínú ilé ọkọ wọn kọ́lọ̀ mọ́jì kí wọ́n jèrè inú ilé ọkọ wọn, kọ́ pé kẹ́ni ẹlẹ́ni kò gba gbogbo wàhálà tó bá ṣe nílé ọkọ nǹkan gbé fẹ́ lómi káwọn ọmọ wọn kí wọ́n mọ̀ jẹ. kíní kan tẹ̀ tó wá dáyé ní ìṣẹ́ tó wá ń dọ́gbọ́n sí,
nígbà tí a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ní pẹ́pẹ́pẹ́ tí mo kọ lẹ́tà, èmi ni mo kọ lẹ́tà sí Ìmáàmù Kanṣu. Nígbà tí mo bá àbùsí pàdé níbẹ̀ lọ́dọ̀ àwọn bàbá aládìsí tó yẹ pé wọ́n sọ pé àwọn gbádìsí sórí tí wọ́n sọ pé àwọn wà pẹ̀lú ànábì, tí mo bá kùngbàkùngbà nínú àbùsí pàdé níbẹ̀, mo wá kọ ìwé sí àìmà bí tó tún jágbára gbogbo wọn lọ. Níbẹ̀ láàgbé ti gba onímọ̀ ní onímọ̀ tí wọ́n bá sọ pé onímọ̀ ẹyọ kan àti láwọn onímọ̀ 100 kan níbẹ̀ tó ẹgbẹ́ tó bá jẹ gbogbo rẹ̀ pọ̀ agbárí yóò lè gbé. Àwọn akọ̀wé sí wọn wípé kan dákun kan bá wa ṣèwádìí lórí nǹkan tó wà nílẹ̀ yìí. Tíwé èèyàn ọ̀bá tọ̀nà wọ́n yàwé ẹ̀ dànù ní pé ìwé yìí ó lè dàlúrú mọ́ bá ti lọ. Ó sì tí ó ṣẹlẹ̀ ń gbà náà, màá kàn gbà fọ́lọ́ náà ni ti parí, ẹ̀yin nu Ọlọ́run nínú àṣẹ. Ṣùgbọ́n wọ́n tẹ́wọ́ gba ìwé yìí, gbogbo àwọn tó tẹ́wọ́ gba ìwé ìgbà pẹ̀lú ògo Ọlọ́run bọ́lọ́run sì tẹ́wọ́ gba gbogbo ọ̀rọ̀ yín nù jọba yín ṣe gbogbo ọ̀rọ̀ yín láṣẹ pé nígbà tí wọ́n tẹ́wọ́ gba ìwé yìí, níjọ́ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ mo fi Al-Qur'an mo fi búra ni. Gbogbo àwọn èèyàn wá rí pé àwọn fi Kùránì ìbúra ń ló bí tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú wọn fi sá fún láti pé kí wọ́n wá kan wá testify. Tó mú tí Yunus àgbọn fi wá nù wípé wọ́n mọ̀ ní Kùránì náà fi ń búra níbi tí wọ́n wà. Òun ní lè fi Kùránì búra. Kọ́mítì wo lẹ fẹ́ sọ̀tọ̀ lágbàáyé ní ìsìn tẹ́ fẹ́ jókòó tí kọ́mítì ọ̀wà mọ̀ sọ fún yín pé ẹ má jẹ́ ká fi Kùránì búra, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ sọ pé wàláì tàláì súnmọ́ bí láì mélòó lọ gbà wàláì tàláì ọ̀hún náà gbọ́. Mélòó ló gba wàláì tàláì gbọ́. Gbogbo àwọn court tó wà ní north 33 years ni mo ṣe ní north, gbogbo àwọn tó jẹ́ ókọ̀ lè ti jẹ́ àwọn magistrate court, àwọn sharia court kéékèèké tẹ́ rí yẹn, kò síbi tẹ́ẹ̀dì báyìí tẹ́lẹ̀ rí tẹ́gbẹ́ ti gbé Kùránì tẹ́gbẹ́ ti gbé kọ́. Bí tó bá fẹ́ rújú ẹgbẹ́ Kùránì kalẹ̀ fún ẹgbẹ́ kọ́ wá búra, ibo lẹ́yìn pé ti rí tí yín ní sílẹ̀ ní káwọn èèyàn mọ̀ fi Kùránì búra. Tẹ́ni ẹdún bẹ́ẹ̀ náà kẹ́ mọ́ sọ pé wàláhì tàlá. Ẹ̀yẹ́ pé ká máa gbé Kùránì búra ní ìsìnkẹ́wò tó kálukú ọ̀bà ní sá. Àyẹ̀mọ́ fi Kùránì búra náà yóò jẹ́ kí kálukú wọn kán máa sá. Ẹ̀yin gan tẹ́ fẹ́ ṣèdájọ́ kẹ́ ẹ lè bá jẹ́ kọ́kàn gbogbo ayé ọ̀mì kó lè bá ṣe kí pé tòótọ́ torí yín ẹdún tó pẹ̀lú Ọlọ́run ni. Ẹ má ṣe ń bò kẹ́lẹ́ mọ́, kí lẹ̀ ń bò kẹ́lẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba. Ẹ ṣílẹ̀kùn rẹ̀ fún gbogbo ayé kó gbọ́n kí wọ́n rí. Èwo ni lágbájá wá wọlé tàmọ̀dún mọ́ wọlé kíní kan mọ́ ṣe kíní kan. Kí là ń bá lọ, kí là ń bá bọ́, kí lẹ̀ ń gbé pamọ́ ń bẹ̀. Tó bá díjọ́ gbé ní ẹ̀rẹ̀kẹ́ mọ́ gbogbo alọ́ náà wọ́n tẹ̀yọ́ tẹ gbogbo wa lẹ̀ báyìí kí wà ní tí nílé ayé tẹ̀ wọ́n ń bò. Ẹ kó àwọn èèyàn, ẹni tó bá ní sísọ kọ́ wá sọ, ẹni tó bá ní wọ́n ń pè mí Zubairu Muhammed Taofik lọ́dà lúrú mọ́ wa láàrin yẹn lè pè mí pé kí n wọlé wá pé wọ́n náà wà tó sì mẹ́ pé kọ́ wá sọ ti tẹnu rẹ̀. Ṣé ìdájọ́ náà nù? Ṣé wádìí náà nù? Mi ò takùn kátà ń ṣe lọ ẹ mọ́ báǹkà yín lọ bẹ́ẹ̀ ti ṣe tuntun pé ẹ ti ṣe débi tí ẹ ti ṣe débi tó gbé ti láàmì. Tẹ́ ẹ ní kí àwọn ìdílé kan máa lọ sílé àti Yunusa àti ìdílé rẹ̀ tẹ́ fún wọn lọ́sẹ̀ mẹ́rin wípé kán mọ̀ bá ìdílé wọn jẹ́ kán lọ rí níjọ́ ọ̀rọ̀ wọn kán padà wá báyìí. Ẹ láṣẹ lẹ́nu ni. Àṣẹ tẹ́ ní lẹ́nu náà ló yẹ kí gbogbo akátẹ̀lé pé ká máa lọ nílùú kọ́ lọ́sẹ̀ mẹ́rin. Àmọ́ kí ní kan ní mo fẹ́ kẹ́ lọ́wọ́ ni pé ẹ má ṣe ní bòńkẹ́lẹ́ mọ́. Ẹ má ṣe pé káwọn èèyàn máa sọ pé wàláhì tàláhì kan máa yẹ́yìn padà. Ẹ wo ordinary ẹni tí ò ní ẹ̀sìn kí n má fi orúkọ ìlú kí n má fi sọ ọkọ ní pé nígbà pé mò ń ṣe ni mo discriminate mi ò discriminate kí n má fi kó ẹni tí ò ṣe mùsùlùmí wàláhì tàláhì ẹnu rẹ̀ ó nípọn ju ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí gan náà lọ. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ àtẹ̀mí rẹ̀ kọ̀ láti gbé Kùránì dání torí tí mo gbọ́rọ̀ Ọlọ́run ọba ni òun ò ní gbé. Ègún ń bẹ nínú Al-Qur'ani, ẹ jẹ́ kán gbé Kùránì. Ẹ̀yin gangan tẹ́ fẹ́ máa jókòó pẹ̀lú wa tẹ́ ò bá fẹ́ ṣàbùsí fún wa níwájú Ọlọ́run ọba ẹ gbé Kùránì dání báyìí kẹ́ sọ pé wàláhì tàláhì summa billahi la ilaha illa huwa ìlú ṣàbùsí lórí nǹkan tó wà ní ẹ wá gbé kalẹ̀. Gbogbo ẹni tó náà bá di kó náà kó gbé Kùránì dání báyìí kó sọ pé wàláhì kí ló lè níbẹ̀, kí ló burú níbẹ̀, kí là ń sá fún. Táìpù tó Ọlọ́run bá la fi ń ṣe
kí ni nǹkan tá à ń sá fún? Kán gbé Kùránì dání báyìí kan sọ pé wàláhì tàláhì summa billahi allazi la ilaha illa huwa. Bẹ́ẹ̀ mi ti ṣe ní jọmọ́ púpọ̀ sí ní lọ́dọ̀ àwọn àyímọ̀ ni pé mo gbé Kùránì dání mọ́ ní ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. Mo búra pẹ̀lú orúkọ Ọlọ́run bá pẹ̀lú Kùránì tó wà lọ́wọ́ mi báyìí kórí báyìí. Ẹ jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ náà. Ṣẹ́bọ ṣíṣe ni Nàìjíríà wíyéèdì ìyẹn lẹ́yìn òkè ṣẹbọ ṣíṣe. I pledge to Nigeria my country to be faithful, honest and good. Gbogbo tẹ́ ń wí kálẹ̀ káàkiri èyí ò ń ṣẹbọ ṣíṣe. Àwọn agbé Kùránì kan sọ pé wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa, mo fi bẹ̀rù Ọlọ́run bá mo fẹ́ fi sọ ọ̀rọ̀ yìí. Ó ti fẹ́ di nǹkan àti wà nírọ̀lẹ́ ayé tí àwọn tó ní Al-Kùránì gan fúnra ara wọn di tí wọ́n á fẹ́ mọ́ gbé Kùránì pamọ́ tán fẹ́ mọ́ bu ẹgbẹ́ jáde. Tẹ́nìkan bá fi Kùránì tó bá fi búra lórí asán, tó bá fi búra lórí irọ́, ẹ̀yin ẹ ti bọ́ lọ́wọ́ wípé òun fúnra ara rẹ̀ ló fi Kùránì búra. Ẹ lọ sí court now. Kùránì wà ń bẹ, Bíbélì wà ń bẹ, tẹ́ bá wo ẹgbẹ́ kan àdá wà ń bẹ. The last one náà ni pé tó bá fẹ́ affirm, ọ̀pọ̀lọpọ̀ ló affirm tó yẹ pé nínú court náà wọ́n ti mọ̀ wípé no, this is very very ungodly. Ntòmútọ́ yẹ pé affirmation ló fẹ́ ṣe pé kò ní gbé Bíbélì, kò ní gbé Kùránì, kò ní gbé rìn láti fi búra. Yes, that is the truth. Ẹ jẹ́ kí gbogbo ẹni tó bá tó fẹ́ sọ̀rọ̀ ní ìsìnkú gbé Kùránì jáde lójú yín, kó búra, kó fi àrọ́mọdọ́mọ rẹ̀ kó fi búra, kó fi gbogbo ohun tó ti kójọ nígbésí ayé rẹ̀ kó fi búra pé kó tán pátápátá lójú òun, kó wọn mọ̀ tọwọ́ jẹ tó ń bá fi parọ́. Tẹ́ni tí ọba sì ti lọ́la ní kọ́ pé ìkẹ́tọ́lọ́run bá ṣe fún nínú àwọn ọmọ báyìí kó wọn mọ̀ fún ara nǹkan lọ́mọ fi gbé wọn sí tó ń bá parọ́. That is it. Kí lẹ̀ ń sá fún tọrọ yìí tó bá dá yín lójú? Àwọn obìnrin méjèèjì tẹ́rí tí wọ́n sọ̀rọ̀ wọ́n pọ̀ nínú wọn o, tí yẹ pé kìí ṣe pé ẹ̀tọ́ ọ̀rọ̀ sísọ lórí nǹkan tó wà nílẹ̀ yìí ọkàn wọn, ṣùgbọ́n nígbà tí àwọn àtọ̀hún náà bẹ̀rẹ̀ sí mọ́ lo strategy wípé ọmọ nílá ayélujára ni mí, ẹ jẹ́ kí mi náà sọ títí ẹnu mi, ẹ jẹ́ kí wọ́n sọ lójú kan mọ́ ọmú wa, tí wọ́n bá fẹ́ fi ọ̀rọ̀ òfin Islam kalẹ̀ nínú ìdílé. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn obìnrin yìí pátápátá àti tìgún wọn o àti tìgún ayélujára o, ṣe pé gbogbo wọn ò sínú ilé mọ́, wọn ti lọ́kọ síbòmíì ni. Àwọn ọkùnrin ni wọ́n kù tí wọ́n sọ̀rọ̀. Àwọn àgbààgbà nínú ilé ayélujára ti sọ̀rọ̀ síwájú. Nígbà ya wọn tún lọ rí rẹ́ǹtì ọkùnrin kan, máa padà ṣe téèpù lórí rẹ̀ tí máa gbé ọ̀rọ̀ rẹ̀ jáde tẹ́ẹ̀rí. Ọmọ ilé ayélujára lò nísàlẹ̀ kòtò ní kinní kan kòtò. Gbogbo ìtàn kan wá ń pọ́n jáde tí wọ́n jọ títí mọ́ àwọn tó jẹ́ pé ayélujára ọ̀hún náà ni tí wọ́n pè ní ìsìn tán bá wọn tún ọ̀rọ̀ sọ ní ìsìn. Wọ́n sọ pé àwọn níbi kan nínú ilé kan tí ń jẹ́ sàlẹ̀ kòtò. Àwọn èèyàn ò sì bẹ̀rù Ọlọ́run báyìí náà. 50,000 ti wọ́ mi o, tọgbà ó ti ná tán. Kórí nǹkan tó fi sọdún, ọdún ti lọ báyìí, ojú wa kalẹ̀. Mo ní ẹni mi tó ti pè tó gbé dúró pẹ̀kí ló mọ̀ sí bá kóhun ṣe ní ti gbó wà láì. Tí ń tijú àti rìn ní ìgboro ní ìsìn. Kí ló dé, kí lẹ̀ ń fẹ́ fi ìlú Ògbómọ̀ṣọ́ ṣe? Kí ló dé tẹ́ ń fi ẹ̀sìn tẹ́ ń fi bojú, tẹ́ wà nínú ẹgbẹ́ òkùnkùn, tẹ́ wà nínú ẹgbẹ́ ìmùlẹ̀ kan, tẹ́ ẹ bá sí nínú ẹgbẹ́ ìmùlẹ̀ kan abẹ́ wà nínú ẹgbẹ́ òkùnkùn kan. Ọ̀rọ̀ àṣeyìmọ́ mo ṣe wá lè tó báyìí, àwòkírun sì wá di pé èébú ìjà. Ẹ lọ fọlọ́pàá gbé, ẹ lọ rí dènà dé, tẹ́ bá ti lẹ́ lọ rí ilẹ̀ lóko, tẹ́ bá rí fẹ́ lọ rí ṣíkí tẹ́ ń bá kalẹ̀ káàkiri yìí. Lórí àwòkírun tó bá wù wá ká gbọ́, tó bá wù wá ká mọ́ gbọ́, tó bá wù wá ká bá, tó bá wù wá ká mọ́ bá. Wàláhì mi ò dídì mọ́ dédé jáde. Ọlọ́run fúnra ara rẹ̀ ló arrest mi tó jẹ́ kí n máa ṣe nǹkan tí mo ń ṣe.
tẹ́ ẹ bá ní irọ́ ni ìkara yín ní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà kẹwàá kara yín kẹ́ẹ̀tọ́ ọgbọ̀n ẹ jẹ́ kí gbogbo ayé kó gbé kámẹ́rà lé wa lórí kán mọ́ ṣe live gbogbo ẹ̀yin ọgbọ̀n ẹ jẹ́ kí n fèsì yín kẹ́ mọ́ sọ̀rọ̀ kí n mọ́ fún yín lé sí ẹ ó mọ̀ pé mi ò ní gbé ìwé dání mi ò sì ní gbé tírà kankan dání màá mọ́ fún yín lé sí ọ̀rọ̀ yín màá dá gbogbo ẹ̀yin tá ti yẹn tó bá yẹ pé ẹ sọ mí o tó bá yẹ pé lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tá ń bá lọ yìí ni wàláhì tẹ́ bá tó 30 yàtọ̀ ságbára orí burúkú tẹ́ ń bá kálẹ̀ káàkiri tẹ́ ẹ pè lágbára tẹ́ ẹ bá tó 30 gbogbo yín ni màá dá àtòwò yín àti ipò yín àtọ́lá yín àti gbogbo tẹ́lẹ̀ ni màá dá yín tẹ́ bá sì nírọ́ ni I'm giving you a challenge now. It's a very big challenge. Ẹ jẹ́ ká ṣe ní reality show. Kó jẹ́ pé yàtọ̀ síbẹ̀ ṣe mọ́ lọ́rí wo bẹ́ẹ̀ ṣe lọ́rí wo okò rẹ̀ ti jẹ́ Big Brother Africa Big Brother Nigeria tó ń wò kálẹ̀ káàkiri. Ẹ jẹ́ kán fi wá kán fi t'Ògbómọ̀ṣọ́ náà kán fi ṣe reality show. Kán jọ dé wa mọ́nú ilé kan kán gbé kámẹ́rà kan gbogbo rẹ̀ ká máa wò kí gbogbo ayé ká tún fi méèkì owó f'Ògbómọ̀ṣọ́. Everything is making money. We discuss with MTN. Ẹ jẹ́ ká discuss pẹ̀lú MultiChoice. Ẹni tó bá mọ̀ pé òun bá mọ̀ kankan nípa ọ̀rọ̀ tí ń lọ nínú Ògbómọ̀ṣọ́ ẹ pè wá ẹ lórí ìdí wa mọ́bì kan kí kámẹ́rà wà lórí gbogbo wa káwájọ mọ́ sọ kájọ mọ́ sọ tó bá jẹ́ pọ́sẹ̀ kan lábàlú tó bá jẹ́ oṣù káwọn èèyàn subscribe owó tán bá rí bẹ́ẹ̀ kan wá fi ṣe nǹkan dáadáa s'Ògbómọ̀ṣọ́ kan wá fi ṣèrànlọ́wọ́ fáwọn aláìní kan wá fi ṣèrànlọ́wọ́ fáwọn opó kí kálukú kọ́ mọ́ sọ títí ẹ kẹ́ wá mọ̀ wọ́n ní reality show yẹn tẹ́ ẹ̀ bá ní bá ẹkún pàdé tí ó pọ̀ ká tó parí program yẹn tó bá ṣe pọ́sẹ̀ mẹ́fà náà bá pè fún wa wọ́n ó gbé òkú dìde nínú wa ẹni tí ó gbé nǹkan jẹ ó gbé nǹkan jẹ nínú wa nígbà táṣìírí wọn bá ń tú torí ó ti di reality show bọ́ fẹ́ lọ tọ̀ wọ́n rí ọ bọ́ fẹ́ lọ yàgbẹ́ wọ́n rí ọ àwọn onílé ṣe so gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìdájọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ kó lọ rí bẹ̀rù Ọlọ́run gbogbo kọmitì tí wọ́n ti set up pátápátá láti ìgbà tí kíní ti bẹ̀rẹ̀ àwọn náà ní kọmitì ó tọrọ mọ́ sọ fún yín gbogbo àgbáyé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ìgbà tó ń fi set up kọmitì tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n tó pe nǹkan kan ní ìsìn wípé kọmitì kan kíní yóò lè jẹ́ pé títọrọ ti tẹ́sí ní ẹ ò lè gbérú ọ̀rọ̀ báyìí déwájú Sultan of Sokoto kẹ́ sọ pé yóò dijọ́ kejì tó bá jẹ́ pé lórí ẹ̀sìn ni o tó bá jẹ́ pé lórí ẹ̀sìn ni National Supreme Council for Islamic Affairs tó bá pẹ́ lórí ẹ̀sìn ni àwọn Shehu Dahiru Bauchi àwọn gan náà mọ̀ ní ẹ̀ lè gbé ọ̀rọ̀ ẹ̀sìn lérú àwọn iwájú àwọn Shehu Dahiru Bauchi kámọ́ tùyẹn ní ẹni kalẹ̀ níbi tẹ́ ti jókòó náà nídájọ́ yóò gbé ti báyìí torí ọ̀rọ̀ ẹ̀sìn ni kò sínú pé mo àjọyìn ẹ̀ kí ni àjọyìn kí ni wọ́n àjọyìn torí pé ó díjú ó ta kókó láti bẹ̀rẹ̀ yìí tí mo ti mú wá láti bẹ̀rẹ̀ tí mo ti mú wá nù pé ọ̀rọ̀ ọmọ yìí kìí sọmọ ìlú kìí sọmọ nulẹ̀ ẹ jẹ́ kó step in pé kí wọ́n yọ ọ́ ẹ pé kó step aside kán lọ lè ṣe kán fi ṣèwádìí kán bá ṣèwádìí kán bọ́ bá ṣe jẹ́ kó mọ̀ padà bọ̀ wá tó bá jẹ́ kó ní tí ì bá sọ nǹkan mọ́ lọ nígbà táwọn àyímọ̀ náà jáde result náà mú jáde nù wọ́n set up àwọn committee àwọn gangan fúnra ara wọn fọwọ́ ara wọn set up committee kálẹ̀ káàkiri àwọn míì bínú dìde nígbà nǹkan táwọn náà padà mú jáde nìyẹn kí ni National Supreme Council for Islamic Affairs kí náà mú jáde táwọn olórí burúkú wọn kan wá bọ́ sórí kí táwọn bú mi tán búlì mi pé mo ní ìbí sọ lọ́jọ́ mi lọ́sẹ̀ mi kí lọ́kàn mi pẹ̀lú yọ̀ lọ́sẹ̀ mi lọ́sẹ̀. I'm talking of religion I'm talking of my faith ibi tí mo nígbàgbọ́ lé lórí pé wọ́n ti ń dọ̀tí rẹ̀ wọ́n ti ń fi nǹkan tí ọ̀dà wọ́n ti ń kì í bọ̀ tí ìbá ẹgbẹ́ bá ń fi nǹkan tí ọ̀dà wọ́n fi ń kì í bọ̀ wọ́n fi lọ rí fáwọn ọmọ ológogoro wọ́n fi lọ rí fún wọn wọ́n fi wọnú mọ́sálásí lọ rí mọ́ fídíò nínú mọ́sálásí kí wọ́n mọ dé ìbúkálẹ̀ káàkiri tí ìbá ṣe pé ó gbé nǹkan mí bọ̀ àwọn ọmọ ológogoro wọn á tún jáde látọ̀nà títí wọn á ní ká máa bú mi máa bú bàbá kan tó sinú rẹ̀ kékeré ó ní dàgbà ni wàláhì ò ní dàgbà tó o bá sì dàgbà wàláhì ojú rẹ̀ ó rí tọ́ àfi tó bá yẹ pé gbogbo tó ń sọ àfi tó bá yẹ pé gbogbo àmọ́ tó o bá rí bẹ́ẹ̀ wàláhì mi ò tí ì jẹ epo mi ò tí ì jẹ oyè pẹ̀lú tó sọ fún mi ò ní dàgbà tó o bá sì dàgbà àgbà ló dìrè dìrè àfi tó
bá yẹ pé lórí àbòsí mo bá wà lórí ọ̀rọ̀ lóyìí àmọ́ tí mi ò bá sí lórí àbòsí lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run wọlé ọmọ kékeré Ògbómọ̀ṣọ́ yóò wọlé àgbàlagbà Ògbómọ̀ṣọ́ yóò wọlé kìrìsìtẹ́nì tó wà l'Ógbómọ̀ṣọ́ yóò wọlé oníṣẹ̀ṣe tó wà l'Ógbómọ̀ṣọ́ yóò wọlé kò ṣe kò ṣe mùsùlùmí kò sì ṣe kìrìsìtẹ́nì tó wà l'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run wọlé dá gbogbo wọn pé ogun tẹ́ fẹ́ kó ja ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá mi kó jẹ padà sínú ìgbésí ayé rẹ tó fi ní nísìnyí. Because I'm neat in what I'm doing. I don't fear anything. Oh my God. Téèyàn bá tún kú tó bá ti kú ṣé nǹkan mi tún kú ni after death judgment ntí Bíbélì náà wí nù immediately náà nìyẹn ọmọ báńkì rẹ nínú sáré kílẹ̀ wọn bá ká èèlò náà fún yín tẹ́ ń fi forí gba èpè nǹkan tẹ́ ẹ ó mọ̀ ẹ ò ṣèwádìí kẹ béèrè lórí rẹ kẹlí bá wọn kẹkẹ fíìlì pé ọkùnrin tuntun wọnú YouTube ẹ jẹ́ kí n wọ kò ní dá fún ẹ bàbá àgbàlagbà oníṣọkùsọ olórí burúkú oníkan kò ní gbọ́n tí mo wí yọkàn sáré sọ mo ti lọ sí kọ́mẹ́ntì sábẹ́ kí ni bàbá yẹn o láti gba 5,000 naira láti gba 10,000 naira under what ẹ wá fi irọ́ ẹ wá fi gbogbo sẹ́rí ẹ̀yin obìnrin méjèèjì tẹ́ jáde tẹ́ sọ̀rọ̀ ẹ̀yin èèyàn jẹ́ kí n sọ kíní kan fún yín sẹ́rí ìyá àkọ́kọ́ tẹ́ bọ̀ tí tó sọ̀rọ̀ lórí kíní yẹn kò sọ̀rọ̀ lásán ó ná owó náírà ó ná gbogbo tó ní lágbára fún Yunusa nígbà tí Yunusa fẹ́ jẹ imam tó ń rò pé jẹ́ wọn ni gbogbo tán bá béèrè fún ìyá yẹn ní ló filẹ̀ tán fi ṣe egun tó padà fi san fún wọn that is on that side sẹ́rí yìí kejì yẹn ọlọ́ọ̀ba lọ́ba sustain inú ilé rẹ̀ torí pé ó padà rí tí ń jòdòdó ọ sá fún lọ wọn ó dúró tí òdòdó wọn pín òun pẹ̀lú ọkọ rẹ̀ tán díẹ̀ lókù tagidi ilé 2 sí 3 ló wà láàrin mi pẹ̀lú rẹ̀ níbi tí mò ń gbé nínú ilé wa family house wa síbi tó ń gbé wọn lè jáde ilé ọkọ tán díẹ̀ lókù ọlọ́ọ̀ba kò ní ba ilé rẹ̀ jẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ ọlọ́ọ̀ ní kọ́kọ́ rẹ̀ náà kọjá pẹ́ni tó ní làákàyè tó dúró tọ̀rọ̀ ni mo bá ti jọ pín yà àwọn ọmọ wọn bá káwọn ọmọ ọlọ́mọ ni wọn bá mọ pín káàkiri mo ṣẹ̀ṣẹ̀ tọ̀dọ̀ ọmọ mi dé ni mo ṣẹ̀ṣẹ̀ tọ̀dọ̀ dáàdì dé táwọn èèyàn mọ̀ pé káwọn ọmọ yára wọn ìmọ̀ kó bá ìrìn àjò ìgbésí àwọn ọmọ lórí tó wà lẹ́yìn ní sí wọn ti fọ́ ọ̀pọ̀lọpọ̀ òdílé ní sí táwọn ọmọ ń lọ lọ́tọ̀ tí yá lọ lọ́tọ̀ tí bàbá lọ lọ́tọ̀ kí ló dé ẹ wá lẹ́yìn gbà nǹkan nídìí ẹ wà ní kò ní túmọ̀ tí ẹ bá mọ ẹgbẹ́ tó wà níbi ọ̀la ni ẹ ó mọ̀ wípé ó ní ìtumọ̀ pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe wàláì wọn ò torí Ọlọ́run ṣe o ok tán bá nítorí Ọlọ́run ni wọ́n fi ṣe gbogbo àwọn tẹ́yẹ tán pariwo kálẹ̀ kàkiri tán fọlọ́pàá gbá àwọn ìtàn kó kálẹ̀ kẹ́ ẹ pé káwọn ọmọ wọn mọ padà bọ̀ wá sí Nàìjíríà kán mọ padà bọ̀ wá s'Ògbómọ̀ṣọ́ kán jẹ́ kájọ sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ló ṣì dá ẹ jẹ́ kán mọ lọ kán mọ bọ̀ ọjọ́ tí wọ́n na àwọn bàbá nínú mọ́sálásí tí wọ́n na wọn tó ń fọ́ wọn lórí tán tó padà lọ rí ọmọ títì mi wà ń bẹ ọmọ mi wà nú ẹ̀ tó try láti rescue àwọn bàbá àwọn àbúrò mi wà ń bẹ tán try láti rescue wọn ẹ̀jẹ̀ tán fún sára àwọn bàbá yẹn nílé lọ́mọ títì mi ti wá fọ́ lásọ níbi tó dá mi lójú dé mo sì fi nǹkan tí gbogbo èèyàn mọ̀ pé lórí òdodo ni mo wà ní mo jókòó lé lórí ìyìn fibi tí mò ń lọ mi ò fi pamọ́ fáwọn ọmọ mi ẹ̀yin ṣe ń fibi tẹ́ ń lọ fi pamọ́ fáwọn ọmọ yín bẹ́ẹ̀ mi ṣe ń rìn títí ẹ kó àwọn ọmọ yẹn jáde pé kí wọ́n á rìn ní títí bẹ́ẹ̀ náà ẹ dákun bẹ́ẹ̀ mi ṣe ń lọ tí mò ń bọ̀ ní títí yẹn ẹ kó àwọn ọmọ yín jáde káwọn náà kan jáde ẹ báyìí lówó lọ́wọ́ you have all what it takes ẹ láwọn gadget ẹ láwọn bloggers àwọn bloggers yìí gan náà wọ́n máa sáré kiri nígboro ni wọn ò lè yan láàrin àwọn èèyàn àwọn sáré sọ tó fẹ́ sọ wọ́n fẹ́ gbà kátó fẹ́ gbà ni wọ́n ti yẹn padà wọ́n ti lọ intẹ́ǹbà torí ẹ̀dá máa fi lò Ògbómọ̀ṣọ́ nílòkulò sí ẹ̀dá kùtù rẹ̀ Ọlọ́run wàláyé yìí tẹ wà lọ́nà jíjìn ṣẹ́rí gbogbo wọn tán dárí pọ̀ ní ìsìn tán ṣe kí ní papọ̀ gbìyì ní ìsìn tẹ́rí wọn papọ̀ yìí wàláyé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n kíra wọn wàláyé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n kíra wọn kódà wọn ò jọ sí ní political party kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn o àmọ́ torí àbòsí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ṣe kírun o ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n kírun wàláyé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lọ́kọ́ mọ́sálásí kalẹ̀ tó yẹ gbogbo mọ́sálásí ìrun jímọ̀ tán kínú ilé wọn tó yẹ pàwọn gan náà bá wọn kírun
òní London ọ̀la Ìbàdàn ọ̀túnla Àbújá ni gbogbo wọn bá kalẹ̀ káàkiri o. àwọn náà wá ń jà lórí ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo wọn ni wọ́n ní mọ́sálásí jímọ̀ títí wọn o. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ní mọ́sálásí jímọ̀ títí wọn tán láwọn ìmáàmù wọn o. gbogbo wọn sì ní gbogbo wọn pátápátá tẹ́rí gbogbo àwọn ìmáàmù wọn pátápátá ni ò ṣe títí wọn o. tí wọ́n rí tíjọ́ òdodo tí wọ́n fi ṣe títí wọn. wàláì 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 sọ́bí láìláìláìláìláhùwà. ẹ̀yin tẹ́ wà ní jíjìn náà mo ń sọ fún kẹ́síkẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́rí kẹ́ntẹ́ntẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ní mọ́sálásí jímọ̀ tó gbé gbogbo àwọn ìmáàmù wọn ni ó ṣe títí wọn o. àmọ́ àwọn náà ń bẹ̀rù àti jáde síta páwọn lé wọn kó mọ́sálásí torí àṣírí wọn padà tú pátápátá. wọ́n ní mọ́sálásí jímọ̀ tí wọn ò lè ṣe mẹ́rin sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú gbogbo àwọn tẹ́rí ẹ̀ pátá inú wọn tẹ̀lé ìmáàmù àná láti kí wọn. kí lẹ̀ ń fi Ògbómọ̀ṣọ́ rọ pẹ̀lú ti sìn yín? kí lẹ̀ ń fi rọ? ìmáàmù yìí ló bọ́ sórí múmbàrí ní ìsìn tí ń polówó sapilokokos, tí ń polówó gonorrhea, tí ń polówó oògùn gonorrhea, oògùn kìíní ṣe ń táwọn gbínú lónú hútúbà lórí múmbàrí. ètò ọba pátọ̀ sí ó rò pé ó ti kórí. ẹ mọ̀ pé nǹkan tẹ̀yàn bá mọ̀ dáadáa tó bá specialize lé lórí nínú ẹ bá rí tẹ̀yàn bá ń sọ̀rọ̀ nípa ìranù ṣíṣe ó ti specialize lórí rẹ̀ ni ó ti ṣe é ṣe ló ti specialize ni. láti wọn bá wà lórí múmbàrí tó mọ̀ sí pé Alájà Múlíkàtù tí ìbá ṣe pé bó ṣe jẹ́ ni ìbámu fẹ́ Alájà Múlíkàtù lórí múmbàrí pété báyìí pé bó ṣe jẹ́ ní ó sì tó dúró dáadáa tí báyìí pé bó ṣe rí ìbámu fẹ́ ìmáàmù lórí múmbàrí. ìmáàmù kọ́ máa ṣe wútúbà kan pé wọ́n ti wóyàwó ẹ̀ látà lórí múmbàrí. Common sense is not common. mo rọ̀ wá ni mo bẹ̀ wá ni mi ò ní nǹkan special kan lórí ọ̀rọ̀ Yunusa. I don't have anything too special about it. I am special about the land. ṣé o pé nínú ọ̀rọ̀ táwọn obìnrin yìí sọ nínú ọ̀rọ̀ tẹ́mi yìí ti sọ síwájú ní Ọlọ́run ní kó tún jáde lẹ́nu àwọn oníkan wípé Yunusa ti pè wọ́n pé gbogbo létí ń jẹ ìmáàmù àwọn fẹ́ ká abolish ètò òkú òun. so wọ́n pe ẹjọ́ lọ sí kóòtù pé wọ́n fẹ́ kí wọ́n abolish gbogbo nílé kọ́ máa jẹ ìmáàmù mọ́ sẹ́rí pé ó ti jáná. nínú ọ̀rọ̀ tí Zubairu Muhammed Taofeek tó ti sọ síwájú ni. mo rọ̀ wá mo fi Ọlọ́run bá bẹ̀ wá nọ́mbà tí mo pè síwájú feel free tó bá ti sọ pé ẹ̀ ló wàláhì nípa ọ̀rọ̀ Yunusa ni mo fẹ́ béèrè bàbá yìí tó ń ṣe yẹ ọ̀dà kí ló dé tẹ́ fi ń ṣe báyìí máa fún ẹ lésì máa send àwọn tapes fún ẹ tape Yunusa gangan ni màá mọ sẹ́ǹsì sí ẹ wàá dẹ̀ mọ rí àwọn analysis máa ṣe lábẹ́ rẹ̀ ọ̀rọ̀ báyìí tó sọ mo fẹ́ kó bá mi yan náà rẹ̀ ọ̀rọ̀ báyìí tó sọ tó bá sì fẹ́ pè mí dákun mọ́ bínú mọ́ WhatsApp call mi ò ní gbé WhatsApp call pè mí lórí ibi tí màá ti lè record ẹ tó ti lè record mi tó bá ti pè mí lórí WhatsApp call tí ìbá sẹ́ni tí mo mọ̀ mi ò ní gbé a tó ti pè ọ́ sá pè mí lórí ordinary call tó bá ti ṣe ẹ̀ lò ó tó bá gbọ́ pé wọ́n bá fi lè ṣe ẹ̀ lò lẹ́ẹ̀mejì kì í ṣe pé mi ò gbọ́ ẹ mọ́ gbọ́ ẹ mò ń tẹ́ ni kí n lè bá rìkọ́ọ̀dì rẹ̀ torọ́pọ̀lọpọ̀ nínú yín lẹ ya olórí burúkú ẹ máa béèrè pé mi ò sọ báyìí proof rẹ̀ dà èmi ó sì máa fẹ́ kẹ́ ẹ máa mú proof tèmi jáde tó bá dẹ lójú pọ̀ fẹ́ pè mí lórí òdodo ni má WhatsApp call me those international calls they are welcome ẹni tó bá pè mí internationally tó bá pè WhatsApp call ni màá honour rẹ̀ mo bá ti rí call rẹ̀ mo bá ti pè nọ́mbà rẹ̀ international call ni màá honour rẹ̀ because I know what it takes to go in other lines call bó ti wọ́tọ̀ wà Nàìjíríà tó ń tọ́jọ́ wà ń bí tó fẹ́ mọ̀ dàlúrú fún wa tó fẹ́ mọ̀ sọ pé wọ́n wà ń bí tó mọ̀ kankan tí ń lọ tó bó mọ̀ sọ tó sọ pé wọ́n gbà lórí kankan. Don't call me on WhatsApp call, I will not pick your call. ẹ kúkú ti já relationship tó wà láàrin pọ̀lọpọ̀lọpọ̀ so kí ló kù ní ìsìn so I'm starting a new life. So gbọ́n tó bá fẹ́ pè mí ní ẹ bá ti pẹ́ tó bá ti ní nọ́mbà rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni don't waste your time máa record ẹ̀. èmi ti sòdòrò èmi ò mọ ọlọ́pàá fún yẹn lọ́ba níkà tó bá ti fẹ́ ṣe náà ni mo sọ
àṣírí tẹ́ ń gbé kálẹ̀ káàkiri náà kókó bá di rí ẹ má ti sọ̀rọ̀ lọ́ba wa débi tá a bá dé yìí. tó bá láṣìírí tó bá pè mí pé wà láì kódà kẹ́lẹ́ bá mọ̀ níjọ́ kan bẹ́ẹ̀ tí Yunusa ṣe nǹkan báyìí mọ́ rò pé ó ń sọ fún mi lásán, mo ti rékọ́dì ẹ̀. tó bá jẹ́ pé kí ìṣẹ̀ntẹ́ mi nìkan máa gbé lọ sórí pláfọ́ọ̀mù lọ́wọ́ kan wọ́n jọ yẹ ìlẹ́nu pọ́rọ̀ rẹ̀ bọ́ sórí pláfọ́ọ̀mù, so mọ́ pè mí tó bá ti mọ̀ pé o ní àṣírí kan tó fẹ́ fi bò. èmi ò láṣìírí. tó bá ti pè mí máa rékọ́dì mi níbi tó bá wà, tèmi náà bá ti pè mú rékọ́dì kájọ ní ẹ̀rí lọ́wọ́ lórí gbogbo tá a máa ṣe. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Bismillahirrahmanirrahim. Orúkọ mi ni Salaudeen Kudrat ọmọ Abbas, ojúlówó ọmọ Ayílára. Lórí ìsọkúsọ tálàjà Musili ń sọ, ìsọkúsọ gbáà ní sọ. Lóòótọ́ ni wọ́n ṣe screening fún gbogbo wọn, gbogbo gbà yẹn àti mọ̀ pé Yunusa kì í sọmọ inú ilé wa. Bọ̀ alájà Musili yọ wá dùn mí fún wọn. A jẹ kò tí ì ju oṣù mẹ́ta lọ tí wàhálà ṣẹlẹ̀ láàrin ìmáàmù àti ọmọ bàbá Mufasiru Tàná, tí ọ̀rọ̀ yẹn di ariwo púpọ̀. Bọ̀gbàtà lọ yanjú rẹ̀ nílé wa. Alhaji Yusuf tó mú Yunusa wá pé ọmọ inú ilé wa ni. Àwọn àtàlájà Musili Nurudeen members ni wọ́n. Alájà Musili sọ fún wa pé Alhaji Yusuf pe àwọn wípé Yunusa àwọn kan àtàchì ẹ̀ má bá sí ni o, kìí ṣe ọmọ inú ilé Ayílára. Àwọn gan ẹ̀rù bà wọ́n débi pé wọ́n sáré lọ rí àǹtí mi kan tí ń jẹ́ màmá Rashidi, torúkọ wọn jẹ́ Sífàwù, ọmọ bàbá Àsàfà. Àwọn sáré wá bá mi pé ìgbọ́n tí Musili wí Alhaji Yusuf wí fáwọn. Àtìgbà yẹn láti wò pé ṣe àṣàṣì mú báyìí. Àtìgbà yẹn náà wá náà ti ń fi ọ̀pá bọ̀ wò débi pé níjọ́ tí ọ̀rọ̀ yìí wáyé, Yunusa gangan fúnra ara rẹ̀ níjọ́ tó wá ṣọ́ọ̀bù lórí wọn wá mi wá dáadáa. Ìfẹ́ tá a sì ní sílé wa ládàá bá tiẹ̀ sórí rẹ̀. Bọ̀ sí àlẹ́nu mi níjọ́ tó wá ṣọ́ọ̀bù wa wọ́n láti mọ̀ sọ fún mi pé àwọn tí ń plan bí jíjẹ ọ̀rọ̀ ìmáàmù yóò ṣe kú òun ní jíjẹ. Mo ní bàbá ìmáàmù ẹ má jẹ́ ó wáyé, ẹ má gbààyè rẹ̀. Ọwọ́ àlejò ojúlówó ọmọ Ayílára kọ́ sọ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ó wáyé o, ẹ má gbà fún wọn rárá o. Tá a bá lo tẹ̀ náà Ayílára tán tá a ṣe. Bọ̀ gbogbo ìgbà yẹn ọ̀rọ̀ yìí ti ń da utuutu táwọn fámìlì wa fi lọ bá wọn olóyè. Àwọn olóyè sì ní kò sí kankan táwọn lè rí ṣe ní ìsìn àfi tí ọba mi ìbàjẹ́. tó kìí ṣe pé báyà wa náà dákẹ́ lórí rẹ̀. Ìgbà tọ́rọ̀ yìí wáyé náà gbogbo àwọn olówó gbogbo kò sí èyí tí ó mọ̀ nínú wọn pátápátá porongodo, kò sí èyí tí ó mọ̀ nínú gbogbo wọn. Àtolówó ni àtonípò ni wọ́n mọ̀ pé Yunusa kìí sọ ọmọ Ògbómọ̀ṣọ́ débi pé kínní àṣìmú ni. Ìgbà tó jíjọ́ yẹn látúnjọ sọ̀rọ̀ èmi gangan sọ fáǹtì rẹ̀ Alájà Nura pé ọ̀rọ̀ yìí ti ń le jù, ẹ pé mọ̀mọ́ kan jáde kan sọ̀rọ̀ wọn ni àwọn òjé mọ̀mọ́ gbọ́, wọn ni àdúrà ọ̀rọ̀ láìlẹ̀ níjẹ́ mọ̀mọ́ gbọ́. Gba làwa náà ti ń wò pé nǹkan yìí ti ń dàrú bọ̀. Alájà Musili ìsọkúsọ ní sọ sí owó ní ṣe, torí náà gbogbo ẹ̀yin olówó pátá, ẹ̀yin ọlọ́lá ni, ẹ̀yin onípò ni, tẹ́ dúró ń dúró páyé lára ò jẹ́ nǹkan àníri nǹkan wa gbà. Gbogbo bá ń jẹ́ tọ́lọ́run, gbogbo ń tẹ́ bá fòórọ̀ ọ̀sán yín alẹ́ yín ṣe, ẹni ẹlẹ́ni ní ọ̀jẹ́. Àwọn tí wọn ò tó yín nípò, tí wọn ò tó yín lọ́lá ni wọ́n yan àwọn ọmọ yín jẹ, wọ́n mọ̀ nàgàwó ni, wọ́n mọ̀ nàgàwó ore wọn ni, àwọn ọmọ yín mọ̀ nàgàwó ore wọn ni, kò ní tẹ̀ wọ́n lọ́wọ́. Àfi tẹ́ bá jáwọ́ nínú gbogbo tẹ́ ṣe ló kù. Wàyí ẹ̀yin ọmọ Ayílára náà tẹ́ wá wà ń bẹ̀ torí ìjẹkújẹ, torí ìfẹ́ ara ẹni, tẹ́ lọ jókòó sí di irọ́ tí ogún bí ìyẹn ọjọ́ yín lójú tẹ́ pé gbogbo yín pátápátá lẹ ti mọ̀. Ẹ̀yin nu Ọlọ́run o, ṣùgbọ́n gbogbo ìgbà tẹ́ni tí ń bìyàn yóò bí yín. Akànronú wò ni èpè alájọbí là bá fún yín, ṣùgbọ́n láti ẹ tètè ronú. Ìsọkúsọ ni. Orúkọ mi ni Adam Aminat tí mo jẹ́ ọmọ Abbas nínú ilé Ayílára. Lórí ọ̀rọ̀ yíyan imam nídìílé Ayílára tí Alájà Musili jáde sọ̀rọ̀ sí ni mo fẹ́ sọ̀rọ̀ sí. Lóòótọ́ ni wípé wọ́n ṣe screening fún wọn lórí rìsọ́ọ̀tì wọn. Inú mi dẹ́dùn pé Alájà Musili tó sọ̀rọ̀ yẹn náà lílé yìí retired teacher ni wọ́n mọ̀ tún mọ̀ pé kéèyàn ṣe screening lórí rìsọ́ọ̀tì ó yàtọ̀ sí pé kéèyàn ṣe screening lórí pé ẹni yìí ǹjọ́ ọmọ inú ilé ni tàbí kìí sọ ọmọ inú ilé. Lóòótọ́ wọ́n ṣe screening fún wọn. Alájà Musili gangan tán dẹ̀ jáde sọ̀rọ̀ lórí screening yìí gan mọ̀ dáadáa dájúdájú pé Yunusa ò kìí sọ ọmọ inú ilé Ayílára. Gbogbo tí ń jọ́ ọmọ inú ilé Ayílára tó wà lẹ́yìn Yunusa
tí wọ́n jọ ń kóra wọn káàkiri. Gbogbo wọn àwa gan mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ yìí nítorí owó ni, pé wọ́n mọ̀ dáadáa pé Yínúsà èso ọmọ inú ilé Ayílára. Yínúsà gangan náà sì ní tẹ́ bá bí léèrè pé sọmọ inú ilé Ayílára ni, yóò ní bẹ́ẹ̀ ni òun ní credentials tó bá kẹ̀. Inú credentials rẹ̀ tèmi rí, state of origin ló mú jáde lọ́jọ́ yẹn tí wọ́n upload sí Facebook tí gbogbo èèyàn dẹ̀ rí. Wọ́n kọ síbẹ̀ pé Yunus Teliat Yusuf Aralamọ̀ Ayílára Òkè Àgbẹ̀dẹ. Lóòótọ́ ni èmi gan mọ̀ tí ń jára lamọ̀ nísàlẹ̀ Àfọ̀n, ṣùgbọ́n tó jẹ́ pé bàbá Aralamọ̀ yìí wá wọ̀ sílé wa ni. Àmọ́ nígbà tó yá wọ́n jẹ́ ká mọ̀ báwọn wí pé ọmọ Abbas ni Yínúsà. Reason tí gbogbo wa fi gbárùkù ti bá ń pé ọmọ Abbas títí tá a fi jẹ ọ̀rọ̀ ìmáàmù yẹn. Lórí ọ̀rọ̀ screening tí Alhaja Musili gan sọ, ó dá wàhálà alẹ́ débi wí pé wọ́n padà invite wa ní mọ́sálásí Jímọ̀ ọjà Agbológbòmọ̀ṣọ́, èèyàn tó jẹ́ Central Mosque wa, tí wọ́n ní láti fẹ́ ṣe interview fún wọn ní ibi ibẹ̀. Lélẹ̀ tí bàbá Pákò yìí dìde tí wọ́n ń béèrè pé àwọn táwọn fẹ́ ṣe screening yìí fún, ṣé gbogbo wa gbà pé lóòótọ́ ọmọ inú ilé Ayílára ni. Ṣùgbọ́n láwọn tán mọ̀tàn tó sì dá wọn lójú dáadáa pé Yínúsà èso ọmọ inú ilé Ayílára, táwọn yarí pé kì í ṣe ọmọ inú ilé Ayílára lẹ́nìkan nínú wọn. Ṣùgbọ́n nígbà tí wọ́n da jìnnìjìnnì yìí bò wá, wọ́n jẹ́ ká mọ̀ báwọn wí pé wọ́n fún wa lọ́sẹ̀ kan láti ààfin láti mú ọmọ oyè wá, pé tá a bá ti mú wá láàrin ọ̀sẹ̀ kan àwọn ó gbé fún ìdílé mi. Eléyìí ò jẹ́ kí wọ́n ráyè mọ́ sọ ìtàn pé sọmọ ọmọ inú ilé leléyìí àbí eléyìí kì í sọmọ inú ilé, tó fi di wí pé a jẹ ìmáàmù. Ẹ̀yìn ọ̀rẹ́ yìí ló di wí pé à ń padà mọ̀ pé Yínúsà kì í sọmọ inú ilé Ayílára, tí gbogbo àwọn èèyàn sì ń fìdí rẹ̀ múlẹ̀. Èmi yìí gangan mo jẹ́ ẹni tó sún mọ́ Yunus Teliat dáadáa pẹ̀lú ìyàwó rẹ̀, débi wí pé lẹ́yìn ìgbà tán jẹ́ ìmáàmù, ìnáwó tíyàwó rẹ̀ ní l'Ábẹ́òkúta mo tẹ̀lé lọ síbi ibẹ̀. Àmọ́ lọ́jọ́ tí wọ́n pe meeting wípé kí Yínúsà wá sọ bí ó ṣe jẹ́ nínú ilé, ìjọ yìí gangan lèmi ti dúndò wí pé tí n bá tó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Yínúsà ní tòmọ̀ bọ́yá lóòótọ́ ni tàbí irọ́. Ṣùgbọ́n tí gbogbo wa péjú sí inú ilé lọ́jọ́ náà pẹ̀lú bàbá baálé ilé wa, a retí Yínúsà pé yóò dé, wọ́n rí. Wọ́n pè é, ó ti pa fóònù rẹ̀. Bàbá Yusuf tó mú wá pé ọmọ inú ilé Ayílára ni, wọ́n pe nọ́mbà bàbá Yusuf yìí náà, àwọn náà ti pa fóònù wọn. Bẹ́ẹ̀ náà ni Síákà tó jẹ́ mọ́gàjí tó ń ṣaṣojú inú ilé lẹ́yìn rẹ̀ náà, òun náà ti pa fóònù rẹ̀. Ṣùgbọ́n wá yà mí lẹ́nu fún Alhaja Musili tán sọ báwọn wí pé wọ́n ṣe interview, wọ́n kinní kan, kọ́dà ọlọ́tẹ̀ inú ilé gan, ẹni tó jórí ọlọ́tẹ̀ ló mú owó lọ síwájú tó sanwó Yínúsà nǹkan kankan báyìí. Bọ̀ gbogbo eyín òde o ọjọ́ àwa lójú. Ṣùgbọ́n ti tèmi mọ̀ bíbẹ̀ ni pé Yínúsà èso ọmọ inú ilé, òun náà sì ríra rẹ̀ proof pé ọmọ inú ilé Ayílára lòun. Torọ sọ fẹ́mi lórí ìjókòó tó jókòó báyìí lọ́fíìsì nínú ilé Ayílára níbi títí ń gbàlejò tèmi wà ń bẹ̀ báyìí. Lára àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀, ẹni tó rán mọ́kà Mísí àti Àyọ̀ká, wọ́n ń bẹ lórí ìjókòó níjọ́ náà tí fi ń sọ fún wa báwọn wí pé mọ̀mọ́ òun ní ìyáálé, ìgbà tí bàbá òun kú ìyáálé yìí òun ò fún yẹ òun ní nǹkan kan, wípé ṣùgbọ́n ní ìsìn tí àwọn ọmọ ìyáálé òun ọba ṣe nǹkan, wọ́n gbọ́dọ̀ déwájú òun láti wá gba nǹkan kó tó di pé wọ́n ó rí nǹkan kan ṣe. Dòní àárọ̀ ìyàwó ọ̀dá àwọn ọmọ ìyáálé rẹ̀ mọ̀, tó bá yẹ pé lóòótọ́ ọmọ inú ilé Ayílára ni ó yẹ